mo wá tó bá sọ kíní kan fún yín ṣe rí àwọn gospel musician yẹn tẹ́ ẹ̀ sọ ọgbọ́n ló burú jù wọ́n rude ẹ gbọ́ mo fẹ́ sọ títọ́ fún yín lónìí àwọn tẹ́ bá abẹ́tọ́ fẹ́ bò mí tẹ́ bá fẹ́ bò mí tẹ́ bá pè wọ́n èmi àwọn kọ́ba ẹ̀ sọ̀rọ̀ rúdì àwọn tẹ́ ní tààtì gan kí lè fẹ́ sà ìjọ sì máa pe Pasuma ó ní ìgbà rẹ̀ ọ̀yọ́ ẹsẹ̀ yìí ká pé a tún fi káàṣọ Pasuma lérò a ti kọ́ wọn wọlé òun la fi kọ́ wọlé a ti pèsè jílẹ̀tì ìbà ẹ̀rí kò lè di wàhálà mo ní ẹni tó fẹ́ lọ ẹni tí mo tó pèsè jílẹ̀tì ọmọ obìnrin kan ó ti lọ́ bí iṣẹ́ CNPC ó ti ṣiṣẹ́ ó ní òun fẹ́ lọ commit suicide ló gbọ́ tó wọlé ó ní ó ń sunkún ṣùgbọ́n gbà tó gbọ́ wàásù tó gbọ́ prophecy ara ẹ̀ ṣọ̀ ó wà lọ ó ti ń lọ ọdún mẹ́rin níbi ọdún mẹ́ta báyìí wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ta fẹsẹ̀ múlẹ̀ nínú ìjọ yìí ìdí ni wípé tí bá gbé gbogbo àwọn bí mo gbé mega bí mo gbé aláyọ̀ mo sì pa aláyọ̀ mo gbé mega yẹn níjọ́ Tuesday ìyẹn ni pé prayer night nìkan nìyẹn gospel night nìkan nìyẹn kò sí sẹ̀lẹ̀ tí mi ti pè ṣùgbọ́n wọ́n ní pé tá bá pè wọ́n shortage ló máa ń jẹ fún wa ìdí ẹ̀ ni wípé gbogbo àwọn celestial tó bá ti wá wọ́n padà lọ sí ṣọ́ọ̀ṣì wọn ní dúró ṣóyẹ yìí sà tá bá ti pè wọ́n bẹ́ẹ̀ yẹn tó bá ti wá tá bá ti pè gbogbo àpè mẹ́gà àpè aláyọ̀ àpè star àpè gbogbo wọn kò sẹ́lẹ̀ tí mi ti pè àtọ́níṣe ẹ lọ wò ó mo wá pè wọ́n mo ti pè ayé fẹ́lẹ́ mo ti pè bàbá òbèrí ìgbà tí mo pè gidot àti st janet mo mọ nǹkan tí mo rí nínú wọn àwọn rèé wọ́n pọ̀ rẹpẹtẹ mo wá rí pé wọ́n wá mo wá láwọn ọkọ̀ bá tẹ̀jẹ́ pé wọ́n wá ju ibi àti àwọn tí mo pa wọn yẹn lọ bẹ́ẹ̀ ni ṣe wà ní sílẹ̀ jókòó tì mí sí tí bá invite yìí ibi ètò wa bá mi rejoice lórúkọ yẹn ẹ ní dúró tì mí ṣọ́ọ̀ṣì mi ṣọ́ọ̀ṣì mi máa lọ ṣọ́ọ̀ṣì yìí ni ẹ máa lọ ṣọ́ọ̀ṣì yìí ni ẹ ní dúró tì mí ṣùgbọ́n àwọn tí àwọn yẹn bá kó wá mo nígbàgbọ́ pé màá rí 50 times 50 lọ́dún that's 500 new members tó wájú sọ́nà ilẹ̀ wa ni ẹ wo pé church yìí full always youth church ni àwọn tó jẹ́ àgbà ló máa sọ pé àwọn bá ṣọfà ṣiṣẹ́ lágbọ̀ngẹ story náà máa sọ ọ̀pọ̀lọpọ̀ máa dá church ṣùgbọ́n ilé fanatic ló máa dì nínú wọn àfiwọ́sẹ́nu kọ́ṣẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ dictate talent wọn kó má da ìlú kó má da Nàìjíríà rú kó má da Èkó rú kó má da àdúgbò rú bí church ṣe wà yẹ lọ bèrè wọn bí anybody dákó mutí ó fẹ́ ṣe kí ni wọn bí anybody tó pàgọ́ ó fẹ́ ṣẹ̀ sí ni àwa òṣèkó lè rí kẹ́nìbọ̀dì mutí ní kòrè mi ẹ lọ bèrè wọ́n ní sí wa kẹ́nì mọ̀ wípé àwa ò fi ń ṣe rúdurùdu o ní ìparùdù mọ́ celestial ní ìparùdù mọ́ celestial ìdí ẹ̀ yẹn wọ́n á rí pé gbogbo àwọn mo gbé tó gbé Àlàbí mo gbé gíga nísìn rí ṣọlá nísìn mo gbé rí ó bèrè pé lónìí mo fẹ́ fóun mo ní èlò ló fẹ́ gbà ó ní ṣọ́ọ̀ṣì wo nìyẹn ló ti ẹ̀rẹ́ ní ṣe ní instrument báyìí mo fi sí speaker mo ní tó bá fẹ́ instrument tó bá lò Ọlọ́run kẹ́mi mo wà lókè mi rent instrument ẹ̀gbọ́n business afẹ́ máa fẹ́ lo full instrument àkójáde fún yín ẹ̀gbọ́n pé kí n kó jáde rent instrument mo ní kí ló fẹ́ ó ní ẹgbàá owó tó fẹ́ gbà 2.5 mo ní òkè nínú afẹ́ 2.5 àti ó ní kí lọ bá manager sọ̀rọ̀ manager ló ní ìyẹn ní àwọn tẹ̀ ti ní play àwọn òrìn ọ̀hún ti ẹ̀gbọ́rúkọ ṣọ́ọ̀ṣì yẹn rí gbogbo wọn máa ń sọ̀rọ̀ rudely ẹ lọ kóòtù ní ẹjẹ́ kọ́ bá mi sọ mo ní nọ́mbà wọn ìdí ẹ̀ nìyẹn mo dẹ̀ rí pé tí bá ti ń fi àwọn tó jẹ́ gospel music shortage ló jẹ́ fún ṣọ́ọ̀ṣì shortage ló máa jẹ́ fún celestial fúnra jù wọn tá a bá jẹ́ ká jókòó ká lórí wa àwọn ọmọ wa tó ti ṣàkó lọ ẹ wo gbogbo àwọn tá a jọ jẹ́ nítorí wa
ẹ pé sẹ́ńtẹ́nẹ̀tì ló wá wò tó di coordinator lẹ́nu bàbá ẹ̀ ní ṣọ́ọ̀ṣì kérúbù ni bàbá ẹ̀ eléyìí tó jẹ́ mídíà mi bàbá ẹ̀ ní ṣọ́ọ̀ṣì kérúbù ni. convert ní gbogbo wa aláàjì lòun ìdí ẹ̀ láfi kó gbogbo wọn jọ tọ́lẹ̀ di celestial lẹ́ni agbọ́mọjọ́ níjọ ìtọ́jú ẹ̀mí ṣe gbọ́ gbogbo àwọn aládùúgbò sì máa lọ sí ẹ máa ní wọn máa kí mi ní bàbá ọmọ àdúgbò bàbá ọmọ kò sọmọkọmọ tó tó wà láti bí 7 years tí ìbàjẹ́ kan bá wà mo fẹ́ sọ fún ẹ mídíà wọ́n á gbé jáde ẹ gbọ́ kò sóhun tó bò láṣìírí o tá a bá ṣe ìbàjẹ́ kan láti 7 years nínú àwọn tó ń ṣe wọ́n á gbé jáde bàbá iṣẹ́ kò lè mí ṣe. iṣẹ́ kò lè mí mo dẹ̀ bí o lè ṣe kéré tó yìí kò sígbà tí Kétu fẹ́ nu ṣe nǹkan tó bá pè mí tí mi náwó sí mi ń ṣara wọn mi ń ṣara pé bóyá mo wà ní Nàìjíríà Kútọ́nù ni mo wà Àjàṣẹ́. ṣé ẹ rí ibi tí ẹ sọ yẹn mo mọ̀ pé ègún ni ẹ bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí. mi ń ṣe ègún. ègún ni ẹ. bàbá mi ń ṣe ègún ni ẹ. Ìjẹ̀bú ni mí ọmọ dábìrì ni mí ṣùgbọ́n mo ṣe kékeré níbẹ̀. ẹ ṣe kékeré ní Kútọ́nù. mo ṣe kékeré níbẹ̀ mo níyàwó bẹ̀ ọmọ wa bẹ̀ ìyàwó mi wà bẹ̀. ọmọ Ìjẹ̀bú nìyẹn. bẹ́ẹ̀ ni. hallelujah. ṣé ẹ rí bí kẹ́ ẹ sọ̀rọ̀ sí yẹn pé ẹ kì í ṣe ara wọn nìyẹn ẹ má jẹ́ ká ṣe pé. ìdí ni wípé pressure yẹn ti fẹ́ pọ̀ jù. ní sùúrù. tó bá wá dáàdì mò ń bọ̀ tó bá wá bá mi láti ilẹ̀ bẹ́ẹ̀ ṣe wá bá mi yìí tí wọn ta méjì ní méjì mo mọ̀ máa sọ ẹ̀mí mọ́ ti sọ wípé ẹ máa wá o ọ máa ṣe oríṣiríṣi o ṣùgbọ́n kí n tẹ̀lé pé ẹni tó bá ti pọ̀ jù bàbá ṣe sọ pé òun á mọ̀ nǹkan tó máa ṣe fún mi tí bá parọ́ má bẹ̀rẹ̀ ẹni mọ́tí tó ṣe òun nìyí kí ẹ bàbá ọ̀ṣọ́kan dá láàrin gbogbo wa tí ò bá fún mi láṣẹ mo náwó sí pẹpẹ tí ò bá fún mi ní àṣẹ kí n tẹ̀síwájú kí bàbá ọ̀ṣọ́kan kó ṣe kí ni kó dá láàrin torí pé mo pé mo ń ṣe ara mi ìbéèrè ó kankan lọ́wọ́ anybody mi ì fi celestial gbowó mi ì fi gba owó lọ́wọ́ anybody.